Ridoh ọ̀dọ̀ bàbá Ainu Ridoh Agba ibẹ̀ là ń lọ àwọn kàwú ti wá nu ọgbọ́ àwọn kàwú ti wá nu ọlọ́mọsá jẹ́mi yógún sà atahmid bàbá fẹ́ bá wa dúpẹ́ ọlọ́mọsá jẹ́mi gbé sà. A'udhu billahi minash shaitanir rajim. Sheikh Abdul Hafiz. Inni ulkiya ilayya kitabun karimun. Innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim. Alla ta'alu alayya وأتوني مسلمين وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله الله خير الماكرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. كاميرا يمبينيو. كني يمبينيو. اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. سما كم يلي سوكي انروجو اما او يا كين سوتي كاميرا انسي. أكرمكم الله. اللهم صل على سيدنا محمد. الصلاة والسلام صلى الله عليه وسلم. يا الله واتي يولا رẹ̀ kó máa bá ẹni tó fi wá mọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn àfáà wa. Àmín. Olúwa bá wa àfáà àgbà Sheikh Tajul Adabi. Rahimahullah. Olúwa bá wa kẹ́ bàbá wa Alhaji Agba. Rahimahullah. Olúwa bá wa kẹ́ bàbá wa Oníyangi. Rahimahullah. Olúwa bá wa kẹ́ bàbá wa Lágége. Tagammada Allahu bi rahmatihi. Àmín. Olúwa bá wa kẹ́ bàbá wa Ọlọ́dán. Rahimahullah. Bàbá wa Amahulá ìnífà àgbà Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Rahimahullah. Àmín. Àwọn náà ni wọ́n ṣiṣẹ́ Allah. táwa náà fi rí nǹkan dé bá. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn o. Àmín. Bàbá wa Ẹlẹ́hà Àgbà mímọ̀ wọn dáadáa. Ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn. Àmín. Kul huwallah. Bismillahir rahmanir rahim. Kul huwallahu ahad Allahu samad. Lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Kí gbogbo ẹ̀yin àgbàlagbà níkàlẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa tí mo wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Bàbá wa Fadilatu Sheikh Abdul Wahid Sulaiman Elebekan. Adama Allahu hayatahu wa dawlatahu. Sẹ́rẹ́ yìí dẹ́ ń jẹun lọ́ọ̀kan bẹ́ẹ̀ ń. Naam. Àwọn ò ní ẹ má jẹun àmì ẹ má rojọ́. Tọ̀. Lórí bí yẹn bá ti dá ọ̀rọ̀ oúnjẹ lẹ̀ bí ìgbà tí wọ́n fẹ́ da gbòòrò ni. Àwa ní sẹ́ ẹ má jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmọ́ tó bá ti gbé èmi lé kàn kiri kan á yọ sí ọ o. Insha Allah. Tọ̀ Ọlọ́run ó jà á jọ jèrè ọmọ. Àmín. Bàbá Elebekan ni mò ń kí lọ́wọ́. Kó wọlá dáadáa yín látàná kó tó dòní kó má ba dáadáa náà jẹ́ láéláé. Àmín. Wọ́n jòkó jẹ́ bí ẹni tí ò ní nǹkan kan bí ẹni tí ò mọ nǹkan kan. Allah. Wọ́n sì ní mẹ́wàá wọ́n mọ̀ ju mẹ́wàá gan lọ. Ọlọ́run ó ṣàlékún dáadáa yín. Àmín. Bàbá wa tí àfa tó kọ́ dídá nísìnyí àrídùnnú. Ẹlòmíín bẹ wáàsí rẹ̀ kò sí tí wọ́n lè lò ó fún kọjá èpè àti èébú. Toró lórí ibú rẹ̀ náà máa bú yàn ni. Allah. Gbogbo ẹni tó bá sì fi èébú tó bá fi hàn ó níbi tí ìràwọ̀ òun ó dé tí ó fi parẹ́. La
ilaha illallah. ọgbọ̀dọ̀ máa búyàn lọ ni tó yẹ pé ìbú lọ fi hàn ọgbọ̀dọ̀ máa búyàn lọ ọgbọ̀dọ̀ máa búyàn lọ ni o torí tó o bá ti búyàn mọ́ wọn ò ní wo kíní rẹ mọ́ wá sí rẹ mọ́ a jẹ́ pé ibi ebú ni wọ́n ti fẹ́ gbórí ibú tiẹ̀ hàn. La ilaha illallah. bàbá wa ajágbe má kèfèrí. adamallahu hayatahu. ó pè yín láwọn àgbà kan tí ẹ káàbọ̀ yín àfa àwọn àtẹ wọlé ẹ dákun ẹ má bínú ẹ yá àyè kọjá kéèyàn má kí i. bẹ́ẹ̀ni. ẹ múra dáadáa báyìí ẹ tún wá mú kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́. àfa yìí tún wá léjì. Allah. mo kí yín o very handsome. mo kí yín àfa wa tí wọ́n lógo náà mo kí ẹni tó bá rí gòtán lò yóò mọ̀ pé kéèyàn ò kí wọn. kìí ṣe gòtán máa rà lẹ́gbẹ̀ẹ́ títì máa rà gò lẹ́gbẹ̀ẹ́ títì bó o bá lò wá sójú agbo àṣírí ó tulẹ̀ lọ́wọ́ a mọ̀ pé ẹgbẹ́ títì ló ti rà yìí. ulaika qawmun akramallahu kullahum. ẹ ń bọ̀ wá fa yìí. Naam. sórí bàbá kéwkéwé yìí jẹ́ ń sọ̀rọ̀ wọn díẹ̀. àwa dáyàn mọ́ o a dáyàn mọ́ bí tá a bá dé yìí a dáyàn mọ́ a mọ àfa tó ṣe wípé ti ń gbé tó bá ti rí àwọn àfa kan ti mọ̀ pé oògùn lélẹ́yìí fi ń sáyé. La ilaha illallah. ó pè yín láwọn àgbà kan táwọn kan fẹ́ lò yín wá sí musa rí pé ìgẹ́ẹ̀tì wọn á padà ní kẹ́nìkan bá wọn wọn lè wà ní kálúwà ni. La ilaha illallah. ẹlòmíì ń bẹ oògùn ní ń ṣe fa yóò máa parọ́ tán àwọn èèyàn wọ́n tá a lè dárúkọ yìí sì fi méjì kó mú ọ̀pá kan jáde ń bẹ. àwọn kan bẹ wọn ò ṣe farawé àwọn kan kò dìgbà táwọn kan bá ń sọ ń ta kó àwọn sàn kan báyìí kó tó mọ̀ kí wọ́n mọ̀ ó gbọ́dọ̀ fi tó bá mọ̀ gan ayé kó mọ̀. bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ báyìí yóò ti mọ̀ yí pé faslul khitab ó wà lọ́dọ̀ yín kéèyàn mọ dèdé ọ̀rọ̀ tí ó sọ ọlọ́run fi kọ́ ẹ ní sọ̀rọ̀ kan sọ pé gba máìkì lọ́wọ́ rẹ̀ wàhálà rẹ̀ pọ̀ kò ṣẹlẹ̀ rí ọlọ́run wọlé àwọn tẹ́ ẹ ṣe khidima fún tí wọ́n wá dé sára yín gbogbo tí ń jára padà síbi ọlọ́run. Àmín. àwọn làfáà kí pé alwarithuna hum li rusulillahi ajma'ihim àbí kò ní ajma'uhum la yas'aluna min allahi siwallahi ó ní kalẹ̀ anbiya tó lè wí. Alwarithuna hum li rusuli ajma'ihim. ìdákọ̀ pé káírò làwọn ti délẹ̀ kan yóò rí rí ó pé o. Alwarithuna hum li rusuli ajma'ihim. Alwarithuna la yasaluna minar rahmani billahi. Ọlọ́run o. Allah. ó sáfẹ́ da gbogbo kìíní irú wọn mi lọ́wọ́. Aliwari. láyàsí àlùna sórí tó ní dìdí pé máa fara rẹ balẹ̀. láyàsí àlùna mina láì síwà láì. láyàsí àlùna mina láì síwà láì. ó wá ní kàlẹ́ àmbìyáì dó kàlẹ́ àmbìyáì tarahum fi maharibihim fama hadithuhum anillahi. Kalambiya'i tarahum fi ma'aribihim. afa yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí kálukú ń wá o tí wọ́n fẹ́ kọ́ ilé mẹ́wàá yín ti kọ́ pẹ́ ilé ntẹ́mi ń wá yàtọ̀ sí ti wọ́n wá sórí kí ẹ máa dààmú mi kí ẹ ti kọ́ lọ lé kí ni tiẹ̀ pẹ̀ láàyè tèmi nísì ọ̀fẹ́ máa lé mi lékú lé ni báyìí mi lọ bí ti ń bá a lọ kálukú ló mọ ti ń wá. Kalambiya'i. ń bọ̀ wá ẹni tó mọ tí ó fi ra mọ́tò kò ní mọ tí ó fi kọ́lé. òde ló pé àfa tó mọ kọlọ́n tó mọ kọlọ́n tó pé mo fẹ́ ra mọ́tò yìí sàn kan báyìí yìí wà ra mọ́tò kò wá ní mọ tí ó fi kọ́lé kò yé wọ. Kalambiya'i naam. ẹ̀yin lè já mọ̀ yìí pé bí gbogbo ẹ bá dàrú tó dàpọ̀ á tún mọ rí àwọn tí wọ́n ṣẹ́kù fún àwọn tàná. torí pé báwọn kan ti ń sọ yìí pé kò sáfà mọ́ tó bá dọ́dọ̀ rí yóò máa pa àfa sí kù. mo kí yín púpọ̀ o ẹ̀yin náà mọ̀ pé mo lọ́ fún yín ẹ má fún mi lówó irọ́ wàláhì nígbà irọ́ yín kí yín ní ẹ mú owó sápò. Kalambiya tarahum. tó ìgbà tó yẹ kó múra kankan múra kankan. Fima. àní o dákẹ́ ribihim. ọ̀gbádùn ni Yusufu. mo ti kú òun bẹ́ẹ̀ ọ̀tún ọ̀gbádùn ni kí ló ṣe ẹ̀. madibo ẹ̀ wá kẹ́yẹ sọ̀rọ̀ mọ́ yìí. àfàwà alladhi wafa. Allah hayatahu. èmi fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀yà àgbàlagbà wọ́n ní gbà ẹ jẹ́ n fọwọ́ gbà èmi náà kọ́ ní fọwọ́ ara mi tú. Allah.
nígbà tí dáàdi mi ṣaláìsí bàbá wa Maulana Sheikh Daoud Abdulmajid Alfanla Adamallahu wọ́n hayatahu. wà ní àwọn tá a fi sí ọjọ́ kan pé àwọn ni wọ́n bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ Naam. àsìkò náà ni bàbá ẹsẹ̀ ń jáde díẹ̀díẹ̀ bí àìlera yẹn àfa wa alladhi wafa ni bàbá wa ní kí wọ́n wá bí bàbá ò bá káyàn sí wọn mọ̀ níran yàn wá Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. bàbá Maulana Sheikh Daoud ọlọ́run bá sàlékún àlàáfíà ara wọn. Àmín. èmi ti gba tí wọ́n ti pẹ́ gbàtà tí wà ń lé kí mo ti láìkí bàbá wọn. kò sí tó kan tèmi pẹ̀lú bó jẹ́ mọ́ríkà sí o bó bá ti ṣe wèrè dọ́dọ̀ ti wá mọ gbé wèrè rẹ lọ bí tó bá gbé lọ tó bá gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá wàláhì ara àbá rẹ torí èmi ìbú yàn. Bẹ́ẹ̀ni. bàbá Sheikh Daoud nínú àwọn téèyàn máa fi bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run ṣèmi náà láàfáà ni wọ́n wà. Allah. bàbá wa alladhi wafa ọlọ́run sàlékún dáadáa yín. Àmín. la Qur'an al-azim. Àmín fa. bàbá wa Zimun Nawal Hafidhahullah. mo fi bàbá wa gbódò fún kíyín ọlọ́run níjó bàjẹ́ fún yín o. Àmín. mo kí gbogbo ẹ̀yin àfa wa níkàlẹ̀ bàbá tí wọ́n gbé mẹ́ẹ̀kì lẹ̀ nísìn Allahu Akbar àwọn èèyàn ń bẹ bá ìfarabalẹ̀ yẹn pọ̀ ìmọ̀ náà ń bẹ ń bẹ wọ́n wá sí gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ ní ma padà sí aburú bàbá Asaruji àbí Bẹ́ẹ̀ni. ọlọ́run sàlékún dáadáa yín Àmín. gbogbo ẹ̀yin àfa wa ni mo kí o ẹ má bínú torí àsìkò ni o Bẹ́ẹ̀ni. ṣé o máa dìbò Hafidhahullah. àfa wa yẹ ní àfa olúwa ló gbọ́n àwọn lẹ́ni màlúù ni wọ́n ń tà àbí Wọ́n sọ. owó màlúù kan lẹ́ẹ̀fi dúpẹ́ ń bí lónìí Insha ẹ̀ sì Allah. gbọ́dọ̀ kú omi tẹ́ ìjókòó Lóògùn Ọlọ́run. gbogbo àwa ògo ńlá amada baba wa Dr. Abdul Hakim An-Nahawi Allah mo fi sí bá wáyé kìnyín kínú yín ó lè dùn Bẹ́ẹ̀ni. àbí Bẹ́ẹ̀ni. ó kọjá ẹ pé wọn ǹjẹ́ yẹn lè fi kí wọn tí ó dùn mọ́ ní àbá yìí ọ̀sẹ̀ mo fi lọ́dọ̀ bàbá àfáànlá náà ni àfáà ni bàbá àfáànlá Alhamdulillah. aláì ká gbá yẹn lẹ́nu kó sì tún máa ẹ tún bẹni tó gbá yẹn lẹ́nu kó má bínú àwa yóò wá sí báwọn èyí ti fún ọ ní ìkó àbẹ́rẹ́ rẹ burú Kiramakumullah. ọ̀ya wèrè ni ọ̀ lè kàmílábùkù kọ́ lọ wàláì ò lè rí bó ti lè tó kódà kó má ga oṣù kó ga ọ̀sẹ̀ ìfọ̀ ọ̀rọ̀ kan ká ń sọ lẹ́ẹ̀kan bàbá kan ṣe rádaràda àwa la wá ṣe wàhálà búlálà ọ̀rọ̀ wọn padà gbé tí létí àwa la wá ṣe wàhálà tí tó yẹ pé àwọn èèyàn ti kú lẹ́rọ̀ ọ̀rọ̀ yìí fa bólé mi ò ní kú ọlọ́run wọlé apá fẹ́ ṣàtúnṣe ní yóò láwọn afá wa àwa yanjú ọ̀rọ̀ yìí tán bàbá tó yẹ kó lé kúrò nílùú ọlọ́run tó wá bọ́ ọ sí abọ́ arí gbogbo ẹ̀ parí bàbá sì wá pè wá jòkó wá nù wá lọ́rọ̀ ẹ̀yin ọmọdé ọlọ́run rí ẹ̀yin ọmọdé ní ọmọ kéékèèké ní ọdún tí ń sọ yìí tọdún mẹ́wàá o ọmọ kéékèèké ní tẹ́ wá rí kéde sí yín wò báyìí pé àwa tí wọ́n dá ìwà àgbàlagbà dáná àwa la rí yanjú àwọn afá yìí jókòó wọn sọ̀rọ̀ aláṣẹlá mẹ́mẹ́ wọn ò sọ̀rọ̀ bàbá yìí tó wá ń sọ̀rọ̀ yìí sọ yín tún sọ lọ bàbá ńgbà tó dilẹ̀ kan náà mo ní bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ tí ò dáa ni o mo ní àmọ́ ẹ kọ́kọ́ gbọ́ mo ní láyé yín wàláhì mo ṣe wínú àbí wọn mú kọ́ mi lọ lé orúkọ wọn mú lọ orúkọ mo ní kò sí tó ṣe mí ẹ gbàgbé yìí hùn mo ní láyé yín ẹ má tún sọ báwọn máa ju wa mọ́ ẹ̀yin lẹ dáná àwa wá ń ṣe wàhálà kiri ọlọ́ọ̀ni á rí yanjú ẹ̀ tún á ní ọmọ kékeré ni wọn àwọn arọ́ ìrànjú láti kékeré ẹ̀yin àgbàlagbà kẹ́ ń dà lóru yìí ni. Àgbàlagbà tí ń dà lóru. onítùtù lọ́dọ̀ ti wá o Bẹ́ẹ̀ni o. ẹ mọ̀ pé àwọn kan bẹ nínú àwọn àtàjà dàbí yánnà tó mọ̀ ní o èmi ò lè ju alájà àgbà Láyé síbi ìlú. ń bẹ nínú ẹ̀yin tẹ́ wà pẹ̀lú bàbá àfa ńlá náà tẹ́ mọ̀ èmi ò lè ju àfa ńlá o wọ́n gba mi létí wọn àkì tòsí sí wọn láì ṣe Jésù. Síbi ìlú. mo kí ẹ̀yin àfa wa mọ́mú yáyá àkì àwa ògo ńlá sẹ́rí ibi tí wọ́n wà kò sẹ́nu lé débẹ̀ tí ó jòkó tí wọ́n nílé Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. àga wọn ni láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi búlálà ìmọ̀mọ̀ fara ti dìde adábàálẹ̀ kílódé bàntálẹ̀ kílódé jòkó mẹ́ ooru ọ̀dà gbogbo ẹ̀ àfa ni mo kí torí àsìkò gbogbo wa mo kí àwa wọlé ló pé àfa wa ta ló ń sọ̀rọ̀ ọlọ́run ní ń sọ̀rọ̀ gbogbo yẹn la kí ọmọ ìyá mi Fakharu àfa wa wọ́n gbé ọba ìlú wọn ó ti sọ ó ṣe wà ẹ́ nísìnyí owó tí wọ́n fi gba kábíyèsí wọn wá o tọ̀dọ̀ yín tí wọ́n á gbé kábíyèsí ló ran gàá tí ń bẹ lẹ́yìn ìlú náà Lámísì tó lọ yìí èèyàn mẹ́sàn-án lágòkun òru lọ́dọ̀ tiwa náà kì í ṣe yàrá gangan ìlú
lẹ́yìn kùlẹ̀ ga an pè ga yìí ní ga ìdí ya yaaru bọ́ yaaru mẹ́mẹ́ àwa ti sùn ní àfa èèyàn mẹ́sàn-án wọn kú láti jọ́ Àlàmísì tó wá burú mbẹ̀ ní pé wàhálà Nàìjíríà yóò dáfa Al-Bagawiy ẹ lọ ló èbó ẹ lọ láìpẹ́ ẹ lọ tẹ bá dé kẹ wá sọ ebi òní ma sọ kọ́mọ́dé ké àbí ń fọ́nbù ẹ lọ ẹ mọ̀ pé wàhálà ó dàgbà tá a wà nù agolo tá a di wà má agolo ni ìyà tí ń jẹ wá nílùú yìí ó kọjá sísọ. àrínà àròmí ẹ wọ̀ náà wa ẹ wù ọ̀nà tá ló lè gbọ́kọ̀ débi ẹ wọ̀ náà kámẹ́rà gbé bẹ́ẹ̀ ẹ wù ọ̀nà Nàìjíríà ẹ wọ̀ náà. ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan táwọn bá lóyún ní ìlú èbó wọ́n sọ fún wọn pé déètì báyìí ló bímọ déètì náà ló sì bímọ on the 25 ló bímọ 25 náà ni kò sí tí Ọlọ́run ló máa rú àgbákò tí wọ́n ń. ẹ wá rí nísìnyí báyìí àwọn ọba táwọn máa ṣe kábíyèsí o ìbọn náà fi tì wọ́n wọgbó ìbọn. wọ́n fi ìbọn ti ọba Allahu Akbar. wọ́n dé ọ̀dọ̀ àwọn tiwa táwọn wúyi bàbá wọ́n sì bá àwọn méjì tí wọ́n ń tọ́ ọmọ lọ́wọ́ ọmọ tí ètí ìpọ́mọ ọdún kan lẹ́yìn àwọn méjì wàláhì kó wọn lọ tọmọtọmọ ni. La ilaha illallah. ẹ̀yin afẹ́ ẹ̀ má dákẹ́ àdúrà orí má ti ń ṣe yí àwọn ibi tí wọ́n tún mérí lé o tani ò ní lọ lélẹ́ yá ẹ̀yin tẹ̀ ìlọlẹ́ ọdún tẹ́lẹ̀ jòkó sẹ́kọ̀ọ́ Ọlọ́run dákun kó ṣàánú wa o. Àmín. ìyá ọlọ́mọ àgbà mò ń wo ìjókòó yẹn mi rí wọn wọ́n dìde ẹ bá mi ké sí i ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ lójú rẹ̀ ẹ bá ń ké sí i. afáwa Al-Bagawiy salamu hayatahu ó dáa kọ́lọ́hún ó sáyé èèyàn dáa báyìí. alhamdulillah. wàláì ìwà Al-Bagawiy máa dààmú èèyàn ni. baba kìnìún ni ti ń bọ̀ fa ibà new site mo ti lọ látago 8 àárọ̀ àwọn mójútó mọ́sálásí àwọn afáwa bàbá oníyẹn tá à ń kọ́ mbẹ́ ibẹ̀ mo ti jí lọ mo wá mú aṣọ yìí sínú mọ́tò pé eléyìí lè dọ̀tí nǹkan fèlè yìí kọ́fà rẹ̀ ní màpá aṣọ mi dọ̀tí ni àmọ́ Ọlọ́run òjò dọ̀tí sórí o ó wà ní aṣọ tó dọ̀tí ló wọ̀ wá. so ìwà yín wá ń dààmú wa Ọlọ́run fún yín ní ìwà tíyàn fi bá àgbàlagbà lò ó fún yín ní wà tíyàn fi bá àwọn tẹ́ ẹjọ́ jẹ́ dèdè lò ó fún yín ní wà tíyàn fi bá àwọn tí wọn ò tó yín gan lò tí wọ́n fi rí i pé ẹni yìí ń fà wọ́n mara kò sí gbéraga páwọn náà jẹ́ èèyàn. Ọlọ́run ṣàánú yín gan o Ọlọ́run ṣàánú yín gan o ebi bíi làwà tí Al-Bagawiy ti fẹnu ara rẹ̀ wí pé bàbá àwọn yẹn sàfà gbogbo yẹn tí bàbá yín ń já àfà làfà àti kú lọ́dọ̀ yín tán yìí wọn à lè dọ́dọ̀ yín ká dọ̀ ó gbà mọ́ níbi ìjẹkújẹ níbi ìmúkúmu níbi àìníwà. bá Al-Bagawiy ò bá lè wí báwọn àwọn ọmọ Al-Bagawiy máa wí ní sẹ́gbẹ́ àfà ní bàbá àwọn tó dájú tó confirm bẹ́ẹ̀ wá bira rẹ pé ṣé bí wọ́n ti ń ṣe òun àwọn ọmọ rẹ lè fi ọ́ sọ̀yà. wa idha ruzikta khaliqatan mahmudatan. baba ẹni tí ń tẹ̀sùbà tí tó ń fi ọtí lóògùn sẹ́ni pé ó ti bà yàrá rẹ̀ jẹ́ àdúrà tó ń ṣe ìrìn òkàn tara rẹ̀ ni. faqad istafaka muqassimul arzaki. ìmọ̀lẹ̀ ò lè dún bí òkùnkùn. Al-Bagawiy mo kí yín gan wàláhì mo kí yín gan ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire ìyá tó bí máa ń bẹ nílùú èbó nínú obìnrin tó ṣòro fẹ́ lóbìnrin tó wà nílùú èbó wa torí èmi náà níyàwó lọ́hùn mo fi mọ̀ ní fi ń sọ experience ní fi ń sọ̀rọ̀ yìí ẹni tí ó fẹ́ yẹn nílùú èbó ó ní àsìkò tó ọmọ fi bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ mo wà lédi tẹ̀sùbá kọ́ ọ fún lásìkò tiẹ̀ ó sì tún wálé ẹ fún lásìkò àsìkò tẹ́ ẹ fún náà la fi rí i pé ilé tó wá ń jò ní ẹ ti yanjú ara yín. Allahu Akbar. sàwùsù kíkẹ́ àyà kan. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi awzi'ni an ashkura ni'mataka allati أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في
عبادك الصالحين. nǹkan tó jẹ́ ká àlùjánnà òun wọn lọ́dọ̀ obìnrin ẹ jẹ́ ń wí fún yín. ànábì Ọlọ́run ìyàwó rẹ̀ tètè bímọ ìyàwó wa ń sọ fún un pé fẹ́ ẹrú tó wà lọ́dọ̀ wa yìí kó máa jẹ́ ìyàwó kejì. Allah. sẹ́yìn tì sí lè ṣe báwọn. ọmọ rẹ ti ń bọ́ ṣiṣẹ́ ṣọ́ọ̀bù kó fẹ́ fún ọkọ rẹ. sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀. ẹ̀yin kan ṣe báyìí ẹ̀yin kan ṣe báyìí. sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè hóbò mí o ọ̀rọ̀ là ń sọ o. sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ wọ́n láwọn ò lè ṣe bẹ́ẹ̀ ẹ sì fẹ́ wà lí Jánnà. ìyá ọlọ́mọ àgbà ẹ jòkó kẹ gbọ́rọ̀ yìí bó bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gan-an ẹ yóò bìnrin ẹ dákun fẹ́ kẹ gbọ́ nǹkan yìí torí pé nínú ilé tiẹ̀ náà àmọ́dún ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. ìyá ọlọ́mọ àgbà níjọ́ tá a wá ṣe wàlímà àti ìyàwó ń jò ní láti ẹ̀kọ́ ọ̀hún mò ń wo àwọn ìṣesí rẹ inú rẹ dùn inú rẹ tún wá bàjẹ́ pé ah n tèmi nìkan ń jẹ látòjọ́ máa jẹ pẹ̀lẹ́ nìkan báyìí. Allah. ẹ wo tán bá fẹ́ yàwó léèyàn kèé easy o ìkíní yẹn máa ń dààmú ara obìnrin gan o àbí kéèyàn máa pampa wọn wọn lẹ́kì Al-Bagawiy kó tó di pé kíní yóò ṣẹlẹ̀ báyìí sàn ju kíní yẹn sí dáadáa wọ́n kàn ń ṣe congratulations bóyá àti nǹkan kan ń bọ̀ lẹ́yìn ni. Rabbi àwọn. fèké wúlẹ̀ náà wọ́n fi ṣe é ni òun Rabbi àwọn ṣe sùúrù. ìyá ọlọ́mọ àgbà sẹwárí ní jọ̀hún àdúrà tèmi bá yín ṣe mo dúpẹ́ pé Ọlọ́run gbà. Alhamdulillah. tí wọ́n bá fẹ́ ìyàwó léèyàn àkọ́kọ́ ni pé tóbìnrin yẹn ò bá lóyún bọ̀rọ̀ ìyálé ṣàgbákò. Salam. ẹlẹ́ẹ̀kejì tóbìnrin yẹn bá tún wá lóyún tí ò bí dáadáa ìyálé òun tó dáràn torí pé tí ò ṣe gan wọn ló ṣe. Salam. ẹ̀yin obìnrin náà máa lè fẹ́ ìyàwó léyìn yìí tẹ́ ẹ̀ máa ṣe bí wèrè káàkiri wọn ẹ mú tẹ̀sùbá kẹ́yìn kó máa ṣàdúrà kí ìyàwó ọkọ mi Ọlọ́run yóò sọ̀ láyọ̀ kọ́mọ̀ bó kọ́ mi jẹ́ tí nǹkan kan bá ṣe pẹ́rẹ́ wàláì ọmọ tó bí kò pè ọ́ lájẹ. La ilaha illallah. ẹ yóò gbọ́n tá à ń wí ìyá aláṣọ green. aláṣọ Nàìjíríà. ìyá aláṣọ green. sórí jẹ́mi ò sọ kínní kan fún ọkọ rẹ ìwọ fúnra rẹ mọ̀ pé ó lọ́ọ̀fù rẹ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. gbogbo àwọn ọ̀rọ̀ náà dandan tán máa kó sí yàn lérí wọn má jẹ́ wọn kó bọ́ o bẹ́ẹ̀ sì ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ máa bá a lọ bó tún fi mí ilé kò sí tó kan ti wá ẹjọ́ máa ràn àmọ́ ìhà tí wọ́n kì í sí ọkọ rẹ̀ ń má padà ń bẹ̀ o bàbá ọmọ wa kan mọ́dìbò ti dìde àjọ wa ń bì kó mọ yẹn ni ó fẹ́ ìyàwó yẹn bímọ ẹyọ kan gbàtọ́ wa bímọ ẹyọ kan ọdún mẹ́wàá kò lóyún ọkọ ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ Al-Bagawiy gbọ́rọ̀ wọn dákun ẹ̀kọ́ mbẹ́mbẹ́ ni o ọkọ ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ìyàwó mi ṣe wá rí ìyàwó mi tí ọkọ fẹ́ yìí kò jẹ́ kí ìyá ló mọ̀ gbogbo wa èmi ni àfọwọ́n wá sí èmi làfà kínní nígbà tá a sá débẹ̀ àyọ ṣe o ìyálé náà padà abáyálé ìyálé bá ìyálé yẹlẹ ha ni ó sì wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n bá a ṣe jòkó ní bí mọ́dìbò yìí pé ṣé kò sáà sí nǹkan kan ó ní ò sí nǹkan kan tọ̀ ká lè mọ bá ìwọ̀n bá ṣẹ́jú tá a lò àti wá sí tá a ṣe tí ò ní mú kanra lọ́wọ́ kì í ṣe gbogbo àyè náà lè yan ti wá sí tó le ibòmí ń bẹ ọkàn máa ju bí àwàdà sí wọn ni wọ́n sì máa mú ti wọ́n ń bẹ. ìyáálé yẹn wá play maturity débi pé ó ná owó àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àwa ń ṣàdúrà ń bí ìjókòó yẹn wípé Ọlọ́run àbíọ́ wọlé abóbìnrin yìí ti ṣe yìí bá wa dùnnú ọmọ ẹyọ kan tó bí bá wa fi kún fún a sì yíyún báwọn ó dà pé àtúnṣe kùmẹ̀lẹ́ẹ̀kejì ìkùmẹ̀lẹ́ẹ̀kejì ó tún wá kọ́ àwọn ìyàwó òun náà tún dáná wá ẹ̀yin obìnrin kẹ́rù sì máa bà wá láti sọ fún yín pé àfẹ́yàwó kejì àgbákò tí ń bẹ lára yín náà nífà kẹ́rù máa bà yàn láti sọ fún yín bàbá ń jọ́ tèmi ṣe tèmi Ọlọ́run o tí n bá sọ fún yín rẹ̀ rí díẹ̀ o mo pé wọlé báyìí mo ní tọ̀ ìyá ìṣá èwo ní kí ọmọ náà wá bàbá kan ẹ máa àsàlátù wò lẹ́ ń ṣe jòkó báyìí ó sì jòkó èmi sì jòkó lórí ìtẹ́ ò sáà lè bòmí mọ́lẹ̀ lórí ìtẹ́ mo sì ní tọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tó ṣe ọ ní obìnrin àlùbáríkà adúpẹ́ ó ṣe ọ lóbìnrin rere adúpẹ́ wàláyé ọmọ dáadáa ni ọ o olólùfẹ́ mi àtàtà olólùfẹ́ mi ọ̀wọ́n mo sá
wọ́n ní tọ́ báyìí ah tọ́ alhamdulilayi sọ ma pé alhamdulilayi kíkan ní kọ̀kọ́ wí ah ẹ ti gbọ́ nǹkan kan kájọ làṣẹ ń gbọ́ wọ́n ní alhamdulilayi ọlọ́sẹ̀ ẹ̀sà ṣe mo dìde kò sí ọba dìde mo fa ayé rẹ̀ mọ́ra báyìí mo sá ṣe àmọ̀kẹ́mọ̀kẹ́ sá ṣe. Allahu akbar kabira. ọba ní bó wà ní báyìí ta ni ó wà pẹ̀lú ìyá ọlọ́mọ mo ní tó bá dàárọ̀ àmọ̀sọ̀ yìí wọ́n dàárọ̀ àmọ̀sọ̀ yìí tó rà á ti bímọ. ẹ mọ tí mo ṣe ni ó bọ́ta tó lọ yàrá rẹ̀ báyìí mo sánlẹ̀kùn mi pa lẹ́yìn ni. sórí gbogbo nǹkan kan náà lọ́wọ́ máa gbẹ́ mi lé ọ̀lẹ́kùnrin sí ó là mí wọ́n fọ́ ní igi ní erí látọjú oorun. lásìkò tí wọ́n ní Mariam Sanda pààyàn bàbá lásìkò tí wọ́n ní Mariam Sanda pààyàn wàláì mo dìdí lọ wá akékan ni ibi kíni bẹ́ẹ̀ dìbí sálẹ̀ báyìí mo ra tì sí pé àmọ́rú wèrè tí ó ṣẹlẹ̀ lóru. Inna nisa shayatinu rayahinu ni orí rayahinu khulikina lana wa kulluna nashtahi shamma rayahinu kulluna nashtahi shamma rayahinu وكل ما نستعي شمر رياحين. èmi tí mo di sálẹ̀kùn pa lẹ́yìn ló bá ṣe sà mo bá gbọ́ kókókókókó sílẹ̀kùn o mo ní tànù ọmọ mi Àìṣà ni dáàdi èmi ni tọ̀ kí ló fẹ́ ó ló fẹ́ mú bọ́tú wọ́tà mo mú bọ́tú wọ́tà mo fún mo tún sálẹ̀kùn padà. ìyá bá pè mí lórí fóònù. Why are you locking your door? Mo ní ìṣiṣẹ́ kan lọ́wọ́ ni. Wàhálà ìṣiṣẹ́ kankan ẹ̀rù ń bà mí lóru ni. Sílẹ̀kùn jílẹ̀ fi ma. Nígbà tó wá di òru mo kà wó pé ibi tó bá lè láti máa bọ́ ọmọkùnrin kẹ. Mo kà mẹ́sẹ̀gì ẹ̀ ni mo ní are you sleeping? Ó ní yes. Mo ní come to my room. Mo bá gbọ́n fún un. Bá a ṣe parí ẹ̀ síbẹ̀ náà nù fa. Inna nisa raya. Ó gbọ́n fún tààrà nífa. Hino khulikina lana. Mádìbò agunmu ti bí o sì wà lọ́wọ́ mi jọ mu ni òní yìí yóò gbọ́dọ̀ yàtọ̀ sí ìta ń bá bọ̀. Wa kulluna nashtahi. Ìyá o ti tó nẹ́sítà yìí. Sẹ́ẹ̀rí ẹ sá mójútó kọ yín. Àsìkò tí ìyàwó tọ̀hún tó dé ẹ̀yin lẹ́tùn máa ṣàdúrà kọ́ láwọn tó máa pọ̀ sí. Torí wọn tó bá ti lè yín pẹ́rẹ́ báyìí ẹ̀yin wọn máa fura sí. Àdúrà yín ló gbé e débi tọ́lọ̀ ní ó déhùn ìdúró tí ọkọ yín ló jẹ́ eléyìí Al-Bagawiy eléyìí àdúrà àkọ́kọ́ yín mọ́ ṣubú ni ẹ máa ṣe. Gbogbo ẹ̀yin ọkùnrin obìnrin tán fẹ́ yàwó lè yín tẹ́lẹ̀ pé ẹ wá ń wá ìṣubú ọkọ yín káàkiri. Ìyóò jọ ọmọ rẹ̀. Tẹ́wọ́n ní onírólé owó lè wé san ọmọ rẹ̀ ó dọmọ ọlọ́mọ nù. Ẹ dúró tì ní. Njọ́ tí wọ́n sọ pé nìdá ìyàwó kan lónìí mo ní ẹ̀ èmi tó gbé tí màá ṣe ń kó méjì pọ̀ ni mo kó àbí ìkó. Ẹ kú. So Al-Bagawiy ẹ máa bọ̀jàre ẹ̀kọ́ ìwòlẹ̀ ẹ̀kọ́ ibi ìta kọ́ lọ́dọ̀ yìí náà là ń wí. Èmi ni bàbá láàkì ẹnu ẹ̀ lọ́wọ́ àwọn ẹyọ kan ló ń bá yí látọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò yí padà bọ́ọ̀tì bá kú nù wọ́tọ̀ mọ́ kankan èmi ní pé bàbá láàkì ọtí dáná lọ́wọ́ mi báwọn. Al-Bagawiy ẹ máa bò ó jẹ èmi wọ̀ mo wọ̀ yányán ni Al-Bagawiy ẹsẹ̀ méjì lẹ́ẹ̀kan náà ó gbẹ́sẹ̀ méjì bára wájú owó ọpẹ́. Afáwa Sheikh Abdulaziz Al-Bagawiy ìyàwó tó wà mẹ́rin Amẹ́ríkà bí ti máa ń pe Al-Bagawiy nù Al-Bagawiy ẹ̀ máa fara àlú èbó gbogbo nǹkan náà máa fi ó fẹ́ èbó pe Al-Bagawiy. Wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kéèyàn ó mọ̀ sí Ọlọ́run ní anabi Ọlọ́run dídí sọ pé Ọlọ́run awzi'ni an ashkura ni'mataka allati an'amta Ọlọ́run bá sọ̀rọ̀ fún yàn tí ó mọ̀ yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run orí òun kò lè kálẹ̀ gbogbo ìtàlí Al-Bagawiy ṣe yìí wàláhì wọ́n dúpẹ́ ni
nígbà tí mo débẹ̀ yẹn mo tún rí táwọn olówó bá ń sòde àwọn ẹja kan bẹ́ẹ̀ táwọn ọkọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ kan báyìí mo tún rí nbẹ̀ mo ní à bàbá dọ́dọ̀ àfa àtọ́lọ̀ ńkẹ́ tá a bá rí irú báwọn àfa àwọn náà tó fi ń dúpẹ́ fọlọ́ ni. Allahu Akbar. wọ́n wá pa àwọn àfa wọ́n wá já àsán ẹja kan báyìí táwọn fi mu gàrí lọ́wọ́ kó sórí rẹ̀ sí o sì láàfà ni ó kó dáa fún ọ. sẹ́jà àwọn lẹ́ ń pè ní akúmọ̀dìjú akúmọ̀dìjú. Allahu Akbar. ẹja tábí mu gàrí ọwọ́ kó sórí rẹ̀ mú. afáwọn Al-Bagawiy làwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ pẹ̀lú 20,000 naira. Allahu Akbar kabira. gbogbo táwọn èèyàn ti parẹ́ Al-Bagawiy já mà pé ó sì kú àwọn aha gbogbo alẹ́ mi ló kù ẹ lọ kọ́ àwọn àfa mi gbogbo owó tẹ pàmbì àbọ̀lọ́mọ náà ni ó tún pé àwọn yẹlẹ̀ yẹn agbó ẹ wá àìsànwó ẹran o ẹ wá àìsànwó rẹ sí o kí lọ wá pè wá sí wèrè ó yà ó jẹ 20,000 ti Sheikh Abdulaziz Al-Bagawiy gbogbo àwọn tá a mọ̀ pé ẹjẹ́ àwọn ọkùnrin ó dúpẹ́ tiwa náà o alòdì kan ráwọn ilé ìmọ̀ye ṣe rádaràda ẹ bá wò di aláàfáà ẹ mọ̀ pé ẹ mọ̀ mọ́ ti máa ń náwó àwọn abáàlà máa kọ́ yẹn mọ́ ti náwó. naam àwọn tàbí bá Al-Bagawiy dúpẹ́ ó yá. ahlan wa sahlan ahlan wa sahlan ẹ káàbọ̀ sá jẹ́ntu maalam afáwa Adam Muhammadu Raji as-salati 5,000. Allahu Akbar. ó yá wàá ta fẹ́ bá Al-Bagawiy dúpẹ́ àwọn ọkùnrin ta fẹ́ bá Al-Bagawiy dúpẹ́ bántálẹ̀ ó yá búláàlà adébísí búláàlà àtàndá ọkùnrin ọlọ́run baba naibul imam al-istiklal 5,000. afawa Sheikh Murtado Kajola bantale 5,000. baba wa Elebe kan 5,000. ẹnìkan ló mú 2,000 yíwá baba yìí. baba wa Akéwukéwé orúkọ yín kan tiẹ̀ pọ̀ Akéwukéwé Ajagemọ́gẹ́fẹ̀rí Al-Amawi pọ̀ lọ́wọ́ 5,000 naira. No. baba Amawu láì tẹ́ pèsè wá sí pé owó tẹ́lẹ̀ fi kún wọn lọ́nà kan wọ́n ti ná kẹ́ tó kó wọn lọ́nà. bàbá wa chief imam bàbá wa chief imam bàbá 2,000 Fọlá 5,000 bàbá wa Ore ló pé 5,000 Abu Fatiha 3,000 Abu Fatiha muwa Bulala 5,000 Azimun Nawal bàbá wa ta ló ń sọ̀rọ̀ gbogbo àwọn owó tá à ń gbọ́ wọn ń bọ̀lẹ̀ ṣe sí ń bọ̀lẹ̀ àgbà sí àkáǹtì wọlé ń bo yẹn àfa àti tẹ́lẹ̀ kí n tó dé abẹ́ẹ̀ tí gbowó kankan àfa wa Al-Yusri àwọn dà bàbá láwa ní iye wù mí láwa ní àwọn lọ́dọ̀ àwọn yín padà bí ibi tẹ́ ẹ ti rà o èmi máa ń láìkí tó bá dá tí n bá rí lára èèyàn o ẹlòmíì òwe láàrin báyìí ẹ̀ ní mọ̀ tẹ́ ẹ pé yóò dàbí tàwọn baganda lisi àbí kí ni. àfa wa ládàsẹ̀ ọlọmọsà kẹ́ bàbá ládàsẹ̀ bàbá ìmáàmù lárépo àwọn dà mo mọ̀ọ́mọ̀ béèrè ni ojú wọn ó tutù kọjá gbogbo tiwa yìí arépo ń bẹ̀ ń bí àti àwọn àwọn London ni ẹ̀mí máa yọ wáyé tó yọ lọ àsìkò tá à ń ṣètò mọ́sínà lọ mo wá drive kọjá lálẹ́ ẹjọ́ kan làdìgún bá pè mí bàbá mo ní tẹ kọjá ní ṣe tẹ̀ ń ta yín mo ní mo wá ṣe nǹkan bẹ́ẹ̀ ni ọ padà mọ́ ọmọ tí mo wá ṣe. àfàwà Mustapha Mujtaba ń wojú náà kó mo ti pàdé ojú náà ṣé Mujtaba 5,000 Amirul Jaish 5,000 Imamu Yaya owó dà àfẹjọ́ owó dà. àfàwà aláwòlí àwọn tí a ṣe ṣeré àbí bàbá wa Elébè kan rèé o 5,000 wọn kó wáyé. Allahu Akbar. ta ló kún bẹ́ẹ̀ tí èyí débi chief imam bá fò ọ̀rẹ́ mi dákun máa bọ̀ jáde àwọn tún lọ Cairo wọ́n tún gbowó wálé àwọn kìíní
ọlọ́run ọba mi o. ìmáàmù Yahya tọ́lọ̀ ní ó yáyì 2,000 naira. chief ìmáàmù bá fò bàbá ń ṣe wù ẹ bá ń wí bẹ́ẹ̀ ni. Sheikh. àwọn eléyìí wọ́n gbádùn kú ni. afáwa àríjó ọlọ́run bòyìn lẹ́mi. Àmín. ó yá bàbá ń ṣe wù bàbá ń ṣe wù wọ́n lọ Cairo wọ́n mẹ Cairo títí ọlọ́dàlẹ̀ jẹ ẹ wá ok ó pé ẹ wá ná adé ẹ wá ná mo sọ wípé tẹ bá ti wá òde wẹ̀ nítorí pé òde ẹ̀yin ògùn ńlá lẹ wá ni mo ní ẹ máa wé láwà ní àbí kẹ́ ẹ máa wo àlùkí bàbá yìí ẹ̀rí pàwọn náà fi kàrámọ̀ sí díẹ̀ owó tẹ gbà ń ká tí mo ní ẹyọ tèmi lẹ́dà wọ́n ròyìn fún mi fa wọ́n lè gba yálà yòówó irọ́ bo pé ọlọ́run ó da ẹ máa lọ bàbá ṣe 5,000 ìyá ọlọ́mọ àgbàdà ó kàn yín obìnrin ó yá látọ̀dọ̀ yọ ọlọ́mọ àgbà gbogbo ẹ̀yin obìnrin ó yẹ dìde lẹ́ẹ̀kan náà njọ́ta wá sí ìyàwó àní àtúnbọ̀ wá kó máa àwa àti àwa ṣe ìyàwó kílẹ̀ pé mà ó kọ́ yín mo fẹ́ dà alájà táwà kálítù láti Ògúnlá 5,000 Amira ṣé kò pé tẹ́lẹ̀ ni Kò pé tẹ́lẹ̀. Amira tẹ́ ẹ sì ń wò yìí ó ní yàrá ìyàwó ẹ múlò owó yìí kan wá lu eléyìí ṣé ká ẹ fẹ́ ṣe sí transfer ni àkáǹtì wò lẹ́ ń gba owó àwọn aláfàásì káàdì mo fẹ́ ṣe bọ́kọ yín tí mo ṣe fáwọn èèyàn ni ẹ̀dùn káàdì mo fẹ́ ṣe ni 10,000 nínú ẹ̀ mú wa kájọ làtẹ̀ ń wo yàgbá kò ní fa tí báyìí bá tẹ̀ lọ́wọ́ ó dáa owó tèmi ok ṣé ibi tá à ń ṣe kí fi ẹsẹ̀ yìí tèmi fẹ́ gbà òde olókè bá ń fi kówó yìí kó fún bá ń fi kún ó sáà ṣe kó máa ń jò ní tó pè mí fi kún ìtaná tí ń pè mí pé ẹ lọ kó mọ orí lébi ò gbọ́ o yìí tí mo gbọ́ ọmọ wa ń jò níhun àwọn ògo ńlá rè ọmọ ìyá mi Ádámù bí bàbá ti máa ń pè nù ọ̀rẹ́ mi nù ṣé táyé lolú èjìrẹ́ ará àsokùn ọmọ Kẹ́hìndé Allahu Akbar àmàtàdé ẹ̀ ìyá ọlọ́mọ àgbàdà ó yẹ ìyá wa tẹ ẹ jòkó ń gbogbo yìí tẹ ẹ jòkó lọ́ọ̀kan tẹ̀ ń wò mí ẹ dìde lẹ́ẹ̀kan náà àbí ẹ sáà ti jẹun ó yẹ wá náà lówó ẹ wá náwó ọpẹ́ owó ọpẹ́ oúnjẹ tẹ ẹ jẹ ntẹ torí ẹ jẹun ẹ wá náwó rẹ̀ ọpẹ́ yẹmi ó ṣe àbúrò yá ayọ lọmọ rèé àwọn ebili ń jẹun alẹ jam alẹ jam wọ́n sáà mọ̀ pé jam ó ní ìtumọ̀ ó ní ọlẹ́ alẹ kára hijọ Fúlàní ọ̀nà ọ̀dọ̀ tiwa kì í ṣe Fúlàní ọ̀nà ọ̀dọ̀ tí ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń dìde ohun ajẹ́rìí ọmọ o àmín ẹ̀yin kan sì bẹ́ẹ̀ tẹ́ ẹ takú ẹ̀yin obìnrin kan mẹ́mẹ́ tẹ́ ẹ takú tẹ́ ẹ dìde kò sì dá a báyẹn wọn ní ó bí ọmọ rẹ ó bí àmín tó bá ṣe ń bí ni wọ́n ṣe ń bí tiẹ̀ náà dìde wá náwó kílẹ̀ bí jẹ ẹ̀ ní dìde mo rò pẹ́lẹ́ ẹ̀ ní chẹ́ńjì ẹ̀ rí ẹ wálẹ̀ kan sí ẹ̀ rí ẹ wálẹ̀ kan sí kí n wá rí olólùgbé ẹkú náwó ẹkú ànáwó sí ta ló ń sọ̀rọ̀ ẹ sàdé òun jọ́sẹ̀ ẹ̀ músẹ́ ẹ tẹ́ àdàbí yíyàtún. ọ̀gá awúzọ̀ kédu ó yẹ ẹ̀yin obìnrin Imam of Father mo ti béèrè yín tẹ́lẹ̀ the Grand Chief Imam of Father baba alalubarika alájà wa Fatima 2,000 àwọn Imam of Father yìí kò sí tó lé ní kíyàwó tí wọ́n máa ń pè mẹ́rin kéèyàn orí báwọn bẹ́ẹ̀ tóòsì wọn wò tóòsì ẹ fáìn irùngbọ̀n yín náà tún fáìn obìnrin wo ni ò tí dìde ń bẹ̀ ìyá ọlọ́mọ àgbà ńkọ́ ẹja ṣe Fatiha kọ̀ọ̀kan ọlọ́run ọpẹ́ tá a dá yìí já máa tún dúpẹ́ ní má bà oore wa jẹ́ o àmín
ajáwa Halima gbogbo àtàbárí ọlọ́run járe pẹ̀lú ayàtà láfíà. Àmín. ọmọ wa tí a bí tá a fi ń dunnú lẹ́ni ìjọ tájà Halima ó bá gbé ọmọ náà wá kí wa àtijọ́ tí àfa wa Sheikh Al-Bagawiy ó lọ kí ọmọ wọn àti ìyàwó ọlọ́run jẹ́ wọ́n rí wọn láyàtà láfíà. Àmín. gbogbo àná ọlọ́run járe ra wa láyàtà láfíà. Àmín. yìí tá a dá lónìí mọ̀sí ládàmọ̀ fún wa. Àmín. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط مستقيما صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إقبال الله كنا كسبي الله أكبر. الله أكبر. إجا تبارك الله أكبر. الله أكبر. بابا أكبر أينو كدو أكبر. اللهم صل على موسى. آمين. اللهم جل Sheikh. آمين. البركة لا حول ولا قوة إلا بالله العلي العظيم. nígbà tí bàbá ń bá wa dúpẹ́ lọ́wọ́ mo kí ìyá wa àgbà ìyá wa Ummul Khair ìyá wa Kájọlá ẹ má bínú torí t'Ọlọ́run. Ọlọ́mọsá jẹ́ àríyá wa pẹ́. Àmín. Ọlọ́mọsá jẹ́ mi yóò sá. Àmín. Muhammad wájú ọlọ́. Mo kí àlùfáà wa Amirul Jaysh gbogbo ti ìsọ́ọ̀bà ọlọ́mọsá jẹ́ Sheikh pẹ́. Àmín. Afa Mujtaba ọlọ́njọ́ máa dá sí. Àmín. À ń lọ bí wá sí àmọ́ síwájú ká tó lọ bí wá sí ake Fadilatu Sheikh Tajuddin sọ̀rọ̀. Wazirul Bagawiy ti sọ̀rọ̀. Kò sí kankan òun kàn kówó dání lásán ni èmi wọn náà ló kọ̀ sámọ̀ rẹ̀ èmi kàn kó dání fẹ̀mí ẹ̀ bá lẹ̀ Amadu èmi mọ̀ wí ẹ̀yìn bá nẹ́bí dáadáa. Sallallahu alaihi wa sallam. Naam.